farabalẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀dọ̀kí ìròyìn níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta akó àtàárọ̀ akú bójú ọjọ́ ṣe lágbára ọlọ́run bá nífẹ̀lẹ́ ìṣàṣemọ́ o Muzik Olúwatósìn lórúkọ tèmi o Ájì Yàrá Màlífà àgbọ́ mábìrún. Oúnjẹ tó bá dára ìyẹn á máa ṣe ni bíi jẹmíjẹmí, aṣọ tó bá rẹwà ìyẹn á máa ṣe ni bíi wọ̀míwọ̀mí lọ sóde, èdè tó bá dùn ìyẹn á máa ṣe ni bíi gbọ́migbọ́mi ní gbogbo ìgbà. ẹ̀dọ̀kí ìròyìn tó ń dùn mọ́ yín láti máa gbọ́ ní gbogbo ìgbà òun náà látúntún gbédé báyìí o kẹtù jẹ kájọ gbọ́ ní dédé àkókò yìí. Adéwálé Elégbèdé Wálé Kádàrá lórúkọ ọ̀tọ̀dọ̀ mi. Ó yẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ìròyìn náà lápọ̀dọ̀ tèmi níbi tí mo ti gbọ́ wípé ìròyìn lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n fi ìdí ìròyìn múlẹ̀ wípé owó tí ìjọba àpapọ̀ máa ná lórí fífún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lóúnjẹ ó máa jẹ́ mílíọ̀nù kan náírà ó dín ìgbọ̀wọ́ kan yẹn 999 million naira ilé tí wọ́n máa ná fún àwọn akẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí wọ́n fẹ́ fi fún wọn lóúnjẹ lójoojúmọ́ ní àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ mílíọ̀nù lọ́nà mẹ́wàá níye ẹni tó jẹ́ ọ̀gálẹ́ka iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Àìṣàtù ló fìdí eléyìí múlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìpàdé eléyìí tó wáyé lólùlú lẹwa l'Àbújá níbẹ̀ ni wọ́n ti ń ṣe ìṣirò àwọn owó eléyìí tí wọ́n ná láti fi fún àwọn akẹ́kọ̀ọ́ náà lóúnjẹ eléyìí tó jẹ́ pé oúnjẹ olójoojúmọ́ wọ́n ní ẹni tó jẹ́ alákòóso yẹn Sadiya Farouk gba ìyọ̀ǹda láti ná 100 náírà lórí ọmọ kan lójúmọ́ ó ní àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìkíní títí di ìkẹta òun ni wọn yóò máa fún ní àwọn oúnjẹ yìí eléyìí tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lójúmọ́ léyìí tí iye owó rẹ̀ yóò jẹ́ 100 náírà lójoojúmọ́ tí wọn yóò gbà fún 20 ìyẹn nínú oṣù kan eléyìí tí yóò máa wáyé ní lójoojúmọ́ títí tí ó fi di oṣù mẹ́ta àbẹ́lẹ̀ tí wọ́n lò ní sáà ìkẹ́kọ̀ọ́ kan ìròyìn yìí ju báyìí lọ tó bá di lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Aláṣẹ Muhammadu Buhari ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó dánmọ́rán lórí ọ̀rọ̀ ìpèníjà tó ń kojú ètò ọrọ̀ ajé nílẹ̀ adúláwọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aláṣẹ Muhammadu Buhari ló ti ké sí gbogbo àwọn ìgbìmọ̀ elétò ọ̀rọ̀ báǹkì nílẹ̀ adúláwọ̀ láti fọwọ́sowọ́pọ̀ fìmọ̀ ṣọ̀kan pọ̀ láti kọjú ìjà sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé eléyìí tó ń kojú ìpèníjà lọ́tùn lósì ní ilẹ̀ adúláwọ̀ wa yìí o. Aláṣẹ Muhammadu Buhari ló pe ìpè yìí lákòókò tó ń gbàlejò àwọn aṣojú ẹgbẹ́ báǹkì ilẹ̀ adúláwọ̀ ìyẹn West African Bankers Association WABA eléyìí tí ààrẹ wọn léwájú fún ìyẹn Tiano Sedu Norusi ní ilé ààrẹ tó wà ní Aso Rock l'Àbújá lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday ẹ ó máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bó bá di lájìmúná láàárọ̀ làwọ̀. ìròyìn eléyìí ló ń sọ wípé ẹni tá a mọ̀ tó jẹ́ akójànú ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹn Orji Uzor Kalu la gbọ́ wípé yóò jẹ́ adíje dupò láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC eléyìí tí ó ṣojú ẹkùn ìdìbò àríwá Abia èyí tí ìdìbò abẹ́lé náà yóò wáyé ní ọjọ́ Jímọ̀ wọ́n ní Orji nìkan ni wọn yóò fún ní fọ́ọ̀mù ìdíje dupò yìí o gẹ́gẹ́ léyìí tá a mọ̀ sí unopposed. Kalu ni wọ́n fìdí ìròyìn múlẹ̀ wípé wọ́n ní ó ti jẹ́ adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ nígbà kan rí wọ́n ní ẹgbẹ́ òṣèlú mìíràn yóò máa ṣojú ẹkùn ìdìbò yìí fún yóò máa ṣojú ẹkùn ìdìbò náà ní ẹkùn ìdìbò àríwá Abia sí ilé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí adíje dupò eléyìí tí ó jáwé olúborí. Àwọn tẹ̀síwájú ìròyìn yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n mọ̀ láti jẹ́ wípé òun nìkan ni ó jáde dupò ní apá ibẹ̀ yẹn ni nígbà tí wọ́n fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní ẹni tí ó jẹ́ ẹnìkan tó fẹ́ díje dupò pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ ló ti sọ wípé òun ò ṣe mọ́ o fún ìdí èyí Uzor nìkan ni ó máa díje dupò o gẹ́gẹ́ bí adíje dupò ní tó bá ti di ìgbà tí wọn yóò díje dupò tí yóò jẹ́ ti gbogbogbò àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó kù. Fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2023 gómìnà Wike dá ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ẹ̀ dúró lẹ́nu iṣẹ́ o. Bí afẹ́fẹ́ ètò ìdìbò ọdún 2023 ṣe ń fẹ́ káàkiri lákòókò yìí gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Ezenwo Wike nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn aṣojú ẹgbẹ́ kan ní gbọ̀ngàn ayẹyẹ ti ilé ìjọba ìpínlẹ̀ Rivers náà gómìnà Wike ló ti jẹ́ kó di mímọ̀ láàárọ̀ ìní ọjọ́ ìṣẹ́gun Tuesday báyìí wípé òun ti tú àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ náà ká
tó sì jẹ́ kó di mímọ̀ wípé nínú ìtúlẹ̀ká náà ni òun ti júwe ilé fún àwọn méjì kan, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà olóyè Emeka Woke àti ẹlòmíràn tí ó wà nípò igbákejì olùrànlọ́wọ́ àgbà ìyẹn Harold Koko pé kí àwọn méjèèjì kí wọ́n sì máa lọlé lákòókò yìí náà. Ẹ ó máa gbọ́ bó bá di lójúmọ́ ọ̀la ní àdìmúná lẹ́kùnrẹ́rẹ́. 7.1 FM nílùú Abẹ́òkúta. Ìròyìn ẹ̀dọ̀kí náà ló ṣì ń tẹ̀síwájú níkànnì rédíò Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta o. Ìròyìn eléyìí tó kàn lọ́wọ́ mi yìí léléyìí tó ń sọ yìí pé gẹ́gẹ́ bí a ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2023 ní ìpínlẹ̀ Ògùn, àwọn adíje dupò gómìnà Mọ́délé Ọ̀tẹ́gbẹ̀yẹ farahàn níbi ìkéde Akínládé gẹ́gẹ́ bí adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Àwọn méjì kan tí wọ́n jẹ́ adíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ògùn, Bíyì Ọ̀tẹ́gbẹ̀yẹ àti Mọ́délé Sharafa Yusuf lẹ́ni ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ìkéde Adékúnlé Akínládé gẹ́gẹ́ bí adíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yìí kan náà. Akínládé ló jẹ́ wípé òun àti àwọn méjèèjì yìí wọ́n jọ ń du ipò kan náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC yìí kan náà, tó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n wà ní ìgbáradì fún ètò ìdìbò ọdún 2023 láti wáyé ní ìpínlẹ̀ Ògùn, eléyìí tí ìkéde náà tó wáyé ní Lẹ́mẹ̀ nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lénìí. Sharafa Yusuf ló ti fi ìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, tó sì jẹ́ kó di mímọ̀ pé yíyọjú tí òun yọjú sí ibi ètò ìkéde náà ní láti jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè mọ̀ wípé níṣe ni àwọn gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ìṣọ̀kan kí àwọn lè dàbí òṣùṣù ọwọ̀ tí kò sẹ́ni tó máa lè túká o. Ọ̀tẹ́gbẹ̀yẹ náà sọ̀rọ̀ lápọ̀dọ̀ tiẹ̀ wípé nǹkan tó dá òun lójú gbangba ni wípé ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni yóò máa gba ipò lọ́wọ́ gómìnà Abíọ́dún lọ́dún 2023. Nígbà tí Akínládé náà máa sọ̀rọ̀, ó rọ gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú APC láti dìbò fún òun nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tó ń bọ̀ lọ́jọ́bọ̀ Thursday. Ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nítorí ìròyìn náà ó jù bẹ́ẹ̀ lọ, ẹ ó máa gbọ́ dáadáa nínú ìròyìn àjímúná láàárọ̀ ọ̀la. Lórí ètò ìdìbò náà lélẹ́yìí tó wà lápá abínibí tá a gbọ́ wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ní ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú àwọn wọn ló lọ dáadáa bó ṣe yẹ kó lọ lábẹ́ bó ti wù kó rí wípé wọ́n ní ọ̀rọ̀ àwọn padà já sọpẹ́ o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìròyìn náà tún tẹ̀síwájú ló sọ wípé wọ́n ní àwọn adíje dupò kan wọ́n fi léde wípé àwọn ò ní oore ọ̀fẹ́ láti díje dupò nínú ètò ìdìbò abẹ́lé léyìí tó wáyé. Wọ́n ní látàrí àwọn ọmọ jàǹdùkú léyìí tí wọ́n gbà láàyè láti wà níbi ìdìbò náà léyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n lé àwọn báyìí ẹsẹ̀ àwọn ń kan ìpàkọ́ lélele ni. Àwọn fi ìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní ilé tí wọ́n lé àwọn yìí ó ṣojú àwọn tí wọ́n jẹ́ ó ṣojú ẹni tó jẹ́ igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà yẹn Ambassador Taofik Arapaja àti àwọn mìíràn ni wọ́n wà lórí ìdúró nígbà táwọn jàǹdùkú náà tí wọ́n lé àwọn tí wọ́n ò jẹ́ káwọn lórí ọ̀fẹ́ láti wà níbi ìdìbò náà. Àwọn adíje dupò láti eléyìí tí wọ́n yóò ṣojú àríwá ìlà oòrùn Ìbàdàn, gúúsù ìwọ̀ oòrùn Ìbàdàn, ẹni tí orúkọ lára wọn jẹ́ Dèjì Abọ́dẹrìn, Níyì Abọ́rìṣàdé àti Kazeem Ọlásùpọ̀ ni wọ́n fìdí ìròyìn múlẹ̀ wípé wọ́n ní tẹ́lẹ̀ rí làwọn ti ń fura sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé àti igbákejì ẹni tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ náà yẹn Arápájà wípé wọ́n ní kọ́lọ́fíò àti wípé wọ́n fi àwọn ọ̀yàn wọ́n fi gun orí àwọn níbi ètò ìdìbò náà. Wọ́n ní wọ́n jẹ́ káwọn dìbò fẹ́ni tí ọkàn àwọn tó yàn. Wọ́n wá ní ìdí rèé tí wọ́n ṣe yan jàǹdùkú láti lé àwọn kẹ́ẹ̀sẹ̀ àwọn kó má bàa balẹ̀. Ẹ wo ìròyìn yìí ju báyìí lọ, ìpàdé wa lórí àjímúná tí ìròyìn eléyìí bá jáde lówùúrọ̀ ọ̀la ẹ ó gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀. Lórí ọ̀rọ̀ ìkọlùkọgbà tó wáyé pẹ̀lú ọkọ̀ ojú irin, àwọn mọ̀lẹ́bí àwọn tí ọ̀rọ̀ náà kàn ń rọ ìjọba àpapọ̀ wa láti bá wọn tètè gbé ìgbésẹ̀ láti rí àwọn èèyàn wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Àwọn mọ̀lẹ́bí tí ọ̀rọ̀ ìkọlùkọgbà ọkọ̀ ojú irin eléyìí tó ṣẹlẹ̀ kọjá nínú oṣù kẹta ni wọ́n ti ké gbàjarè síta báyìí wípé kí ìjọba àpapọ̀ wa lórílẹ̀‐èdè yìí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o, kí àwọn èèyàn wọn tó wà nínú ìgbèkùn ìjínigbé náà kí wọ́n lè tètè rí ìtúsílẹ̀ láyọ̀ àti àlàáfíà.
ẹni tó ṣojú àwọn mọ̀lẹ́bí wọ̀nyí ni dókítà Abdulfatai Jimoh ló tó jẹ́ kí eléyìí kó di mímọ̀ bẹ́ẹ̀ lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́ni gangan o tí Abdulfatai sì ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ náà ti tojú sú àwọn eléyìí ló wá mú àwọn parapọ̀ máa ké sí ìjọba wípé ẹ dákun ìjọba àpapọ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n rá sí ibi tí wọ́n ti jí wọn gbé o ẹ tètè bá wọn gbé ìgbésẹ̀ ẹ wò ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ ọ̀la nínú àjímú náà o. ẹ káàbọ̀ padà abala ìdọ̀kí ìròyìn náà lẹ́sìn ń gbọ́ níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom lálẹ́ àná ọjọ́ ajé Monday la gbọ́ wípé ó ti jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí adíje dupò sí ipò aṣòfin àgbà eléyìí tí ó lọ ṣojú ẹkùn ìdìbò àríwá ìwọ̀ oòrùn Benue nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP náà ni wọ́n ti sọ wípé wọ́n ní ó wọlé láláìsí alátakò eléyìí tá a mọ̀ sí unopposed ipò aṣòfin àgbà tí Ortom fẹ́ lọ díje dù yìí òun ni wàá gbọ́ wípé tí ó jẹ́ Jeff Ọ̀ka òun ló ń ṣojú ẹkùn ìdìbò náà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Ortom nígbà kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn tẹ̀síwájú wọ́n ní Jeff yìí òun ló jẹ́ wípé ó jáwé olúborí tó sì fi ìdí adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú APC jọlẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2019 eléyìí tó wáyé nígbà náà wọ́n ní báyìí Ortom náà ti wá fẹ́ kúrò láti lọ díje dupò gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣojú ẹkùn ìdìbò àríwá ìwọ̀ oòrùn Benue tí ìròyìn bá jáde lójúmọ́ ọ̀la lórí àjímúná ẹ ó gbọ́ síwájú sí i. nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìdúgbàmù ọkọ̀ àjàgbé epo kan tó gbaná ní Anambra àwọn méjì ló gbẹ̀mí mì àwọn méjì ni wọ́n ti gbẹ̀mí mì báyìí nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìdúgbàmù ọkọ̀ àjàgbé epo kan tó dédé gbaná ní ọ̀nà Umuya ní ojú ọ̀nà márosẹ̀ Enugu sí Onitsha lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ ní wípé níṣe ni ọkọ̀ àjàgbé náà ló dédé ṣubú lulẹ̀ lẹ́yìn tó kọlu ọkọ̀ akérò kan tó wà ní iwájú rẹ̀ lẹ́yìn àkókò tí awakọ̀ ọkọ̀ àjàgbé ọ̀hún tó ti pàdánù ìjánu ọkọ̀ ọ̀hún lójú ẹsẹ̀ ni ó sì dédé gbaná ọkọ̀ àjàgbé epo yìí ni kò sẹ́ni tó lè ṣe àpèjúwe rẹ̀ nítorí kò ní nọ́mbà ìdánimọ̀ léyìí tó sì jẹ́ wípé ọkọ̀ akérò tí ọkọ̀ àjàgbé náà kọlù òun náà pàápàá òun náà kò ní nọ́mbà ìdánimọ̀ léyìí tí kò sẹ́ni tó lè fi ṣàpèjúwe àwọn ọkọ̀ méjèèjì ọ̀hún léyìí tó sì jẹ́ wípé àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n júwe wípé ọkùnrin ni àwọn méjèèjì ọ̀hún tí wọ́n gbẹ̀mí mì ọ̀hún torí sì kó àwọn mẹ́ta kan yọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún láyọ̀ àti àlàáfíà kọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dùnmarè kó máa fi ìṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa. àmì àjọ tó ń gbógun ti ìṣe owó ìlú kúmọkùmọ yẹn EFCC la gbọ́ wípé wọ́n ti yalu ilé Okorocha lólùlú lẹ́wà l'Àbújá o tá ò bá gbàgbé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo Rochas Okorocha òun ni a gbọ́ wípé ó tún fẹ́ díje dupò gẹ́gẹ́ bí sí ipò ààrẹ lọ́dún 2023 wọ́n ní òun ni a gbọ́ wípé àwọn àjọ tó ń rí sí ìṣòwò ìlú kúmọkùmọ ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí nílé rẹ̀ tó wà lólùlú lẹ́wà l'Àbújá títí tí ìròyìn fi léde wọn ní pàtó ìdí tí àwọn wọ̀nyí fi wá ṣe àbẹ̀wò sí ní ẹnikẹ́ni kò tí ì mọ̀ o ṣùgbọ́n láti ọ̀rọ̀ tí wọ́n fi wá ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ rí fún gómìnà náà ìyẹn ni ó sọ wípé lóòótọ́ àti lódodo ni àwọn àjọ tó rí sí ìṣòwò ìlú kúmọkùmọ ni wọ́n ṣe àbẹ̀wò sílé gómìnà tẹ́lẹ̀ rí náà ṣùgbọ́n ohun tí wọ́n torí ẹ̀ ṣe àbẹ̀wò ni kò tí ì léde báyìí tó bá di lójúmọ́ ọ̀la tó bá ti léde ẹ ó gbọ́ lórí àjímúná. ẹ wò kìí dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ọ̀rẹ́ wa má gbàgbé wípé èní la rí kò sí ẹ̀dá tó mọ̀la bó o ṣe rere ayé ò ní gbàgbé rẹ bó o ṣe lódì kejì rẹ ò ní dẹni gbàgbé rere ló pé ìkà ò pé ẹ̀jẹ̀ àgbélé ayé ṣe rere o Adéwálé Elégbèdéwálé Kádàrá lórúkọ tèmi. bẹ́ẹ̀ ni ìgbà ní gbogbo nǹkan mọ́sàárẹ́ kọjá kádàrá torí Wálé Kádàrá ó ní ìtumọ̀ tó pọ̀ títí ìgbà míì tó tún fi nípàdé Ayọ̀mísí Olúwa tó sí lórúkọ tèmi o Àjìyára Màlífà àgbọ̀ mábìwọ̀n.